mi ò ti gbá fóònù yẹn lọ́wọ́ ẹ̀ tí mo fi sí ibi tí mo fi sí kí ló tó mú fóònù yẹn níbi tí mo fi sí. Ríǹgì ni ríǹgì mami ló dé ń pè mí nítorí mo ṣe ní kí n gbé. àbò lórí burúkú ni ẹni àbáyé ìwọ àti ìyá ẹ fẹ́ bàjẹ́ ni. Ọ̀wálé ṣé ó yẹ kó ti lè tó yìí. Are you okay? Ṣé o sick ni? Ṣé torí pé mo ti ṣe díẹ̀ fún ẹ látijọ́ yìí? Ó yá parí. Tòbí ẹyẹ. Get down. Aláì kankan àwọn ọmọ ẹdẹ bí èmi sì gbà pé ọkọ ní sọmọ Ọlọ́run sì ti ń gbọ́. Mọ́mí ẹ ò ṣe dáadáa o ẹ fi ọlọ́pàá wá arrest ọkọ ọmọ yín ẹ ń ṣe dáa o. Tí mo bá tún fi ojú mi kàn ẹ́ apá yín ni o. Wípé èyí kan sì lè ṣe bẹ́ẹ̀ kó wọlé fúra gbówó fúra kó dẹ̀ lọ fúra. Brother Abọ̀wálé Olúwa wà pẹ̀lú yín. Mo rò kórí yín dàrú ṣá. Mo rò kórí yín ò pé. Ẹ wo jì tí bá gbá yín ní etí àtẹ̀yìn àti wíṣkìrì tó wà lójú yín á fọ́ papọ̀ ni. tí n bá súnmọ́ nǹkan mi ò ṣe o. Kò ní dáa fún yín. yé kò ní dáa fún wọn náà. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. SAAMU ALAJO. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú Ṣíkàdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í yóò sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́jọ́ mi ò fàròyé lóṣù bá tán fún mi lówó mi. Fún wọn lówó wọn. ọba kọ mi ọba ṣé kápẹ́ kò dé lẹ́sẹ̀ yìí. ìwọ àti lọ́ngì ẹ̀ má ṣe ròyìnròyìn nídìí ìkíní yẹn ṣe. Ròyìn òṣì yín wò náà ṣe káàkiri. Èmi àmà ṣe ròyìn. Ṣé ẹ lè fẹ́ kọ́ mi ló ń jẹsẹ̀ ni? Oúnjẹ olówó àlàyé tí mi mọ̀ sí. Tí gbogbo nǹkan lẹ gbọ́dọ̀ mọ̀ ni. Wọ́n ti sọ reason fáwa àwa ti mọ̀ dandan kọ́ ni pé kẹ́yìn mọ̀. kó bá wọn orí mi fi dúró ọmọ etí àbíkọ́ gbórúkọ rẹ sọ́ra rẹ o. Yẹ báyìí. Kí ni gbogbo eléyìí tẹ́ ń ṣe yìí náà àwọn bọ̀dá Sàámú? Because me understand ká ṣe gbọ́ pé ńgbà tẹ́ ń ṣe rádaràdà ńgbà tẹ́ já a ṣe dúpẹ́ pé ẹja yẹn ó tiẹ̀ wà profitable àmọ́ reason tẹ́ ṣe ń ṣe pé wọ́n ní gbogbo eléyìí tẹ́ tún pàtẹ sílẹ̀ tẹ́ pàtẹ já pàtẹ ráìsì pàtẹ gbogbo ẹ̀ kí ni gbogbo eléyìí tẹ́ tún ṣe ìbáyìí náà? Bàbá ẹ ló ń ṣe rádaràda. Bàbá ẹ ló ń ṣe rádaràda nídìí ẹja bọ́rọ̀ kò ní ọ̀ pèsè. Ó máa béèrè question tó simple má dẹ̀ dẹ́ lóhùn ní normal way. Oúnjẹ tí mo gbélé tí mo ń ṣe yìí mo fẹ́ pa àwọn èèyàn ni. Àwọn èèyàn wà ń lù tẹ́bi ń pa. Àwọn èèyàn wà ń community tẹ́bi ń pa. Bàtà tí bá sì báyìí àwọn èèyàn tó bá wà mà ní kán máa yàbọ̀ wa. Ẹyẹ inú wá ẹ̀yàbọ̀ wa. Máa jẹ́ ìpín fún ọ. Kọ́kọ́ ṣọ́ ni mo fẹ́ fi bẹ̀rẹ̀. Tọ́ máa fi dọ̀la máa upgrade sí nǹkan mi. Ó kéré jù mo fẹ́ máa bọ́ èèyàn ó kéré jù 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 75, 78 lójúmọ́. Bọ́lá bá ṣe ń gbìyànjú fún yàn kéèyàn máa ṣe kí ni give back to the society. Ohun tí mo fẹ́ ṣe nìyẹn. Mi mọ̀ pé nǹkan tẹ́ fẹ́ ṣe nìyẹn dẹ̀. Tẹ́lẹ̀ bá jìnnà sìn wo ni màá kọ́ fi sí ẹ̀. Àtàtì wa mo ń bọ̀ ẹ 1 minute. Hello mojito anybody ò gbọ́dọ̀ ṣíwò mo ń bọ̀ náà. Hello. Ṣọ́kọ́yọ̀kọ̀tọ̀. Ó wọrí fóònù ẹni ó dẹ̀ dítà ló sọ̀rọ̀. Ọba community ẹ̀wọ̀ ó wọrí fóònù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni.
mo ti gbé ẹsẹ̀ kan náà sìn epo ti wà bẹ́ẹ̀ epo wà bẹ́ẹ̀ ata wà bẹ́ẹ̀ ẹja wà bẹ́ẹ̀ òróró wà bẹ́ẹ̀ ṣọ́nkì bí mi ṣe ń ṣe kọ̀ọ̀kan ṣọ̀ tẹ́mi ó máa yàtọ̀ báwo ni wọ́n ṣe máa ṣe tiẹ̀ kí n fi sí i má fi mí lẹ́rìn náà rẹ́sì ti wà bẹ́ẹ̀ wọ́n yàn tí wà ń tà má yẹ kójú tì mí kí ni kí n fi sí ìsìn ok ṣé ń da máa gílù bẹ́ẹ̀ kí òróró epo gbogbo èèyàn ló wà bẹ́ẹ̀ mo ti ra everything mo ti rà síbẹ̀ bẹ́ẹ̀ ni ok yes fry ni ṣé mi mọ̀ kí fried rice ló fẹ́ sọ ni mo ní bẹ́ẹ̀ ni no normal rice lèmi fẹ́ sè bí kọ̀ọ̀kan ṣọ̀ ok. èmi lè support rẹ o. How you doing? Pẹ̀lẹ́. Pẹ̀lẹ́ o. Ẹ jọ̀ọ́ ṣe pẹlẹbẹ wà lé. Pẹlẹbẹ ò sí mi. Olójú àánú wa ó láì kó máa ṣàánú àwọn èèyàn Ọlọ́run ìyẹn. Orí ẹ̀yin méjèèjì ti burú. No, torí ẹ̀yin méjèèjì ò bá burú ni. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ṣé gbogbo nǹkan tí bọ̀dà Sàámú bá ń ṣe, ṣé gbogbo ẹ̀ ló yẹ kẹ́ máa support ni? Ìgbà tó bá yẹ kẹ́ scold wọn, ẹ ní scold wọn. Tó bá yẹ kẹ́ sọ fún wọn pé nǹkan tó ń ṣe ó wrong, ẹ ní sọ̀rọ̀. Àgàgà ẹ̀yin àgbàlagbà alátẹnujẹ tẹ́ ń ṣe láńgbáláńgbá yìí, because kò ṣe mí. Yọ̀ṣibí. Ẹ sọ tẹnu yín. Wá n kò láìkì rẹ o. Èmi kò fẹ́ o. Kó bá máa sọ̀rọ̀ sí mi, kọ̀rọ̀ ni kó ti máa sọ̀rọ̀ sí mi. Iye wọn ń yẹ̀yẹ́ mi dàgbàgbà yìí dáa. Ta ló ń yẹ̀yẹ́? Kéde ṣé o kò mọ̀ pé èmi nìkan ni sọ̀pọ̀tà rẹ̀ ni? Kí máa ń ṣe ẹnu? Mo ti gbọ́. Ẹ yẹ kó mẹ jàre. Ó ti yé mi. Má sọ ọmọ mo mọ̀ tẹ́lẹ̀ náà tó sọ ẹni. Ó ti yé mi. Bá gbọ́ rẹ̀. Bá lọ. Bá kẹjà méjì. Ẹja mi. Ẹjẹ mi ìdílé. Ìyàwó lẹ́wọ́ fẹ́ dàtà. Bá mẹ́ta sí tiẹ̀. Bá mẹ́ta yẹn. Ẹ rọra o. Ẹ pẹ̀lẹ́ o. Orí ò pè ní débi ìta lọ rẹ. Ẹjọ́ mo ń béèrè èèyàn ni o. Mo ń béèrè Mr. Akínkúnmi. Dádì ẹ̀kọ́ ni. Mr. Akínkúnmi kò sẹ́ni tó ń jẹ́ Mr. Akínkúnmi ń bì báyìí. The only person tó wà ń bì báyìí ta ni is ọba. Àwọn ni ọba gbogbo 10 communities. Àwọn náà control gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní gbogbo community. Àwọn náà dẹ̀ ní. Ọba as in king. Ọba la máa ń pè wọ́n. Ọba lẹ pè wọ́n báwo? Ọba lẹ pè wọ́n àbọ̀bá ni mi máa fún àtàsí ẹ lójú. Nǹkan tí mò ń sọ náà nìyẹn pé ọba community. Ọba là ń pè wọ́n àbọ̀bá ni wọ́n. Ọba the king of the 10 communities àwọn ni. Ẹ rọra o ọba. Ẹ pẹ̀lẹ́ o ẹ rọra o aráàlú ṣé o sì. Actually mo béèrè èèyàn ni but wọ́n lẹ́ni ò sí bí báyìí ẹ má bínú mo wà interested ni o nínú nǹkan tẹ̀ ẹ ṣe torí mo rí pọ́kùnrin ní ẹ̀dẹ̀ ń dáná níwájú ta kí lẹ̀ ń ṣe bí báyìí. Mo fẹ́ fún ẹ níyì nítorí mo èrè ẹ̀ ẹni ọlá bá tọ́ sí kọlá yẹ kò sí nǹkan tí mo ṣe lè fún ju pé mo ní interest láti máa bọ́ àwọn community mo fẹ́ máa bọ́ wọn ṣé ti yẹn sìn mo fẹ́ bẹ̀rẹ̀ látòrí bí abí 15-20 orí mo ṣe ń ṣe kọ̀ọ̀kan ṣọ́ yìí ó bá dẹ̀ jẹ́ síbí kan lẹ́yìn kan rí ó bá jẹ́ tí síbí náà rí kódà kó jẹ́ oró 10 lẹ́nu omi ìgbà mo ṣàfẹ́ máa tọ́jú àwọn community ohun tí mo ṣe nìyẹn ṣó tán. Oh, interesting. That's very nice. Nǹkan tó dáa ni nǹkan tẹ̀ ń ṣe àwọn tí ò rí jẹ ẹ decide láti máa ràn wọ́n lọ́wọ́ láti máa fún wọn lóúnjẹ kébi má pa wọ́n. Oh, that's very nice. I'm impressed, highly impressed. Ṣé wàá wá wò ó? Irú èèyàn bíi tiyín báyìí la nílò kan pọ̀ láwùjọ. Tá bá ní bí 100, 200 irú yín báyìí nínú community báyìí lásán. Ẹ mọ̀ pé kò ní sẹ́ni tẹ́bí máa pa. Kò ní sẹ́ni tí a máa jẹ. In fact, fún nǹkan tẹ́ ẹ ṣe yìí, mo ní láti compensate yín. Mo fẹ́ reward ẹ. Ẹ fún mi 1 minute. Mo fẹ́ reward mi. Ṣèbó lòun wá béèrè èèyàn kan ni. Mi ò mọ reason attraction kí ni máa ń wà láàánú gan. Ṣẹ̀rí inú mi dùn fún nǹkan tẹ́ ẹ ṣe yìí o. I'm telling you, and I must say that I'm highly impressed. Fún díẹ̀ yìí, mo fẹ́ fún yín ní 100,000. Hero.
100,000. bẹ́ẹ̀ni ẹ kò manage kẹ́ á jẹ sí gbogbo nǹkan tá ẹ ṣe. ẹ ṣe àdúpẹ́ o 100k lẹ́bí motivate mi. kò tọ́pẹ́. It's okay. Ẹ má bínú ẹ má yẹ kí mi ìdílé yín torí ibi tí mo ṣe lọ ṣọ̀pọ̀. ẹ má bínú mi ò mọ̀ọ́mọ̀ mo kọ ẹsẹ̀ mi ló kọ́ ibi handle yìí ní ẹjọ́ tó yọ Ọlọ́run ẹ má bínú. ṣé níbi tí mọ́tò yín wà rí níbi tẹ́ẹ̀dẹ̀ gbà wá ẹ̀ẹ́dẹ̀ gbàbẹ̀ lọ. Ó ti jọ bí èpè báwo mo ṣe máa gbàbẹ̀ lọ mo ní pé bẹ́ẹ̀ yẹn wà choked ni mo ṣe rò pé ẹ̀yin nìkan lẹ wà sáàdì yìí ní kí n gbà bíbá ẹ̀ ẹ má bínú ṣé bó ló wà lọ́wọ́ yín yẹn ẹ lè yọ́nú ẹ̀ kẹ́ fi ra nǹkan tó dànù ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jẹ́ kí n tètè máa lọ. sí problem ẹ ṣé o. mo mú wáìdì àti kí òògùn ẹ̀kọ́ ọlọ́run dáràn. Oh my God! Irú àpẹẹrẹ burúkú wo rè báyìí torí Ọlọ́run? Irú àpẹẹrẹ wo rè báyìí torí Ọlọ́run? Ọba kọ̀m̀pútì ẹ má bínú o àpẹẹrẹ yé mi rí àpẹẹrẹ burúkú wa o. Ẹ̀rì ìbọ̀dé eléyìn orò eléyìn ọ̀kan àpẹẹrẹ kí làpẹẹrẹ pé èèyàn ṣe mistake ṣe bó ṣe mistake ìfẹsẹ̀ kọ ni gbogbo alájọ wà ń bí ó kàn jẹ́ pé kọ̀ọ̀kan nù yín tó bá jẹ́ pé òun ló ṣe mistake ìfẹsẹ̀ kọ ẹ ti kú ẹnu màá ní kí ẹ lọ́pọ̀ sí. ń mú wárìrè yìí o Ọlọ́run Sam ń mú wárìrè yìí tí kábàáyọ̀ tí ń yí ń dànù inú owó ìwà rẹ̀ ká tọ́jú rẹ̀ ká má tún ṣe wàhálà mọ́ ká kó gbogbo kìíní ìkó ńlẹ̀. ṣé ẹ lè advice àwọn ọmọ yín sáwọn ọmọ yín lè bá mọ̀ràn wá sọ́dọ̀ yín pẹ̀lú ọ̀rọ̀ òṣìṣẹ́ sọ ìpẹ́lú ọjọ́ orí yín àti irun funfun kí n kó nínú kíni kí lè sọ advice wo rè. tọ́tẹ̀dẹ̀ sọ yẹn dẹ̀ make sense o. òótọ́ ni bọ̀dá Sàámú from nǹkan tèmi ń rí yìí nìsín because mi ò understand reason jẹ́ pé èèyàn tó fún yín lówó náà ló tún ṣe okùnfà bí nǹkan tẹ́ ń ṣe tó ṣe dànù ṣé ẹ rí i pé àpẹẹrẹ burúkú leléyìí ni. àjẹdákẹ́ àjẹ kó dákẹ́ àpẹẹrẹ burúkú wo ni sórí wọ ṣé bí o ti sọ̀rọ̀ kó tó bá support nǹkan tó wà ní floor ṣé bí o ti bá dọ̀sí floor ló yẹ kó support. o fẹ́ kó máa fi ẹ́gún mi kọ́ọ̀n tó bá gẹ ọ̀n lọ́pọ̀lọ́. a máa bẹ̀rẹ̀ ni o a máa túnṣe ni o tẹ́sí bá dá ní kí náà máa ṣe a máa tún gun ni o tó ti yẹn ń sìn a máa lọ ra nǹkan ohun tó wà lọ́wọ́ wa ìdán lè wá lọ fi ra nǹkan tó bá máa fi dọ̀là ń sìn ohun tó fi lè mú tó fi fún mi 100,000 tó dẹ̀ ṣe mistake tó ṣe lè máa pèèyàn wá síbẹ̀ máa tó bí 50 tí máa bọ́ lẹ́ẹ̀kan náà are you getting me? bẹ́ẹ̀ni torí àwọn àjẹ́ ti kún bí àtòṣó tó ṣẹ̀nu wọ́wọ́wọ́ àpẹẹrẹ ní kíni báńkò wọlé báńkò wọlé wá inú tiẹ̀ bí mi mo fẹ́ ṣe àfúnsìn fẹ́ ṣe bí márùn fáwọn èèyàn bá ń gbé kanú kẹ́kùn ti kàn gáàsì pẹ́rẹ́ máa tẹ̀ ṣe fẹ́yàn bíi márùn bí èèyàn bíi márùn mo fẹ́ ṣe fẹ́yàn bíi márùn lọ wọ́n lè máa pọ̀ ohun tó bá ti dànù yẹn ká má kó yẹn mọ́. ó yà mí lẹ́nu gidigidi gan ni. ẹ kúṣẹ́ ẹ má bínú mo rí yín nígbà tí ẹ wá sí ọ̀dọ̀ bọ̀dá Sáàmù tẹ fún wọn ní nǹkan bẹ́ẹ̀ ni mo wà bẹ́ẹ̀ gbà yín. ẹ wà bẹ́ẹ̀ that's nice ṣe rí bí àwa ṣe máa ń ran àwọn èèyàn lọ́wọ́ nìyẹn o àwọn less privileged bẹ́ẹ̀ yẹn àtàwọn communities kéékèèké báyìí àwọn nǹkan táwa máa ń ṣe nìyẹn láti lè ensure wípé ó kárí ṣé ó ti yé yín nǹkan tọ́lọ́run fi bùkún wa wípé ó go round that's all. that's good sir ẹ ṣe ẹ kúṣẹ́ mo dẹ̀ rí nígbà tí ẹsẹ̀ yín tí ò mọ̀ọ́mọ̀ dá kíní yẹn nù. pé ibi tẹ́ wà yẹn ẹ rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ dé level yẹn. mo rí. in fact bó ṣe rí gangan nìyẹn o ẹsẹ̀ mi kò ṣèṣì tánù ni o mi tiẹ̀ mẹ́rú bí mi gan pé bí yóò máa dá sí mi lẹ́sẹ̀. ẹrú bá mi. ẹ dá sí lẹ́sẹ̀ sà. ẹ kò dá sá ọ náà. bọ ẹ mọ̀ọ́mọ̀ sà. bẹ́ẹ̀ ni ẹsẹ̀ yín mọ̀ọ́mọ̀ dànù ni bẹ́ẹ̀ ni ẹ mọ̀ọ́mọ̀ dànù ni kí ló dé. ọ̀nkú kí ni ìtumọ̀ gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí náà mo ní mi ò mọ̀ọ́mọ̀ ẹ̀ ń sọ pé mo mọ̀ọ́mọ̀ mo ní mi ò mọ̀ọ́mọ̀ ẹ̀ ń sọ pé mo mọ̀ọ́mọ̀ ṣé mi ò mọ nǹkan tí mò ń sọ ni. wọ́n àtẹ̀ ṣe bẹ́ẹ̀ kò dáa ẹ̀dẹ̀ mọ̀ọ́mọ̀ ẹ̀dẹ̀ fẹsẹ̀ dákì nínú kò dáa. ẹ wò ọ̀nkú ṣe fẹ́ gbọ́ tó bá jẹ́ wípé mo mọ̀ọ́mọ̀ ní lójú tọ̀dọ̀ tí mo fún yín
bó ṣe rí lójú tiyẹn ẹ mọ̀ pé life perspective ni sí nǹkan perspective we all have our perspectives to things tẹ bá mú coin dání gan ẹ mọ̀ pé ojú méjì lóní ojú tó máa kọ sẹ́yọ̀ kan ọ̀tọ̀ ni tó máa kọ sẹ́lòmíì so my own is tó bá jẹ́ pé mo mọ̀ọ́mọ̀ lọ́dọ̀ tí lọ́dọ̀ tèmi o èmi rí i pé mi ò mọ̀ọ́mọ̀ ṣé nǹkan tí mo sọ ti yé yín àbí kí ni gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí náà mo ní mi ò mọ̀ọ́mọ̀ ẹ̀dẹ̀ pariwo pé mo mọ̀ọ́mọ̀ ṣé ẹ̀yin lẹsẹ̀ ń ta kí ní dànù ni àbí báwo. sá kódà kéèyàn di náírà mọ ojú méjì lóní ṣùgbọ́n lélẹ́yìí ẹ mọ̀ọ́mọ̀ ni kí ló dé tẹ́ ẹ sóore tẹ́ ẹ tó fẹsẹ̀ dànù. kí ló ṣe yín náà àwọn kó tẹ́ bá ní iṣẹ́ tẹ́ fẹ́ ṣe bóyá kẹ lọ gẹ́gẹ́gẹ́ kúrò bíbá yín náà kí ló ṣẹlẹ̀ mo ní mi ò mọ̀ọ́mọ̀ ẹ̀dẹ̀ ń pariwo pé ẹ gbọ́wọ́ kúrò lára mọ́tò mi náà ẹ tẹ̀ gbọ́wọ́ kúrò kẹ wá bí gbà kí ni gbogbo eléyìí náà. ẹ wo ọkú kẹ ṣe síwájú jàre kí ni gbogbo eléyìí náà. àwa máa wí tiwa ẹ mọ̀ọ́mọ̀ ni. ó yá dúró síwájú mọ́tò máa fi mọ́tò crush ẹ ó dà mo ti gbọ́ dúró síbẹ̀ máa fi mọ́tò máa fi gbá ìyá. Ẹ̀ka hallelujah. Praise the Lord. Ẹ̀ka hallelujah. Praise the Lord. Ẹ̀ka hallelujah. Brother Saamu. Brother Sam. Brother Saamu. Brother Sam. Ẹ̀mí Ọlọ́run ló tọ̀ mí wá. The spirit of the Lord has come upon you. Ẹ̀mí Ọlọ́run ni ó tọ̀ mí wá. The spirit of the Lord has come upon you. Ó mi sí. He has sent me to you. Brother Saamu. Brother Sam. Ẹ̀mí Ọlọ́run ló rán mi sí. The spirit of the Lord has sent me. Wọ́n ní kí ẹ ṣe nǹkan kan. He said you should do something. Wọ́n ní kí ẹ ṣe nǹkan He kan. said you should do something. Tí ẹ bá wá ṣe é. If you don't do it, Ó máa gbá mi létí àbí. that you will slap me. Aaron! Yes, sir. Aaron! Yes, sir. Mo sọ̀rọ̀ tó interpret. The spirit of the Lord is here, bro, sir. Ṣé kò ṣẹ̀yìn méjèèjì báyìí torí Ọlọ́run? Ẹ go straight to the point tó kẹ́ jẹ́ kí n mọ tí mo fẹ́ lọ o. Olúwa ní tí ẹ bá ṣe, the spirit of the Lord said if you do not do it, ó ní kò dáa tó, that it is not good enough. Ṣùgbọ́n tí ẹ bá lè ṣe é léyìí. But if you can do this, Ẹ̀mí ẹ̀kọ́ mi sọ pé. the spirit of the Lord said, Oh my gosh. Kí ẹ mú inú àwọn èèyàn dùn. he said you should make people happy. Yes. Oh my God. Oh. Ó ní kí ẹ mú inú àwọn èèyàn dùn. He said you should make people happy. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Listen to the voice of the Lord. Brother Saamu, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Brother Sam, listen to the voice of the Lord. Ìbájá kẹ̀ṣẹ̀ yìí. You should do it. Yes. Ló ti tán. Àlàáfíà ni fún yín. Peace be unto you, brother Sam. Àlàáfíà tí yín gangan ní kẹ́ mójútó ju ẹ fi tèmi lẹ̀ lọ́wọ́ náà. Bẹ́ẹ̀ni bọ́lọ̀ ló rán yín iṣẹ́. Ó dẹ̀ ní bàbá tèmi. Tòtí ẹ̀yin fúnra yín ò túra yín lára. Ẹ̀yin ló yẹ kẹ́kọ̀ọ́ sọ pé àlàáfíà fún yín. Ẹni mo ṣe sọ. Ṣé bẹ́ẹ̀ ti jíṣẹ́ tán? A ti jẹ́. Kò sí wàhálà kí n múnú àwọn èèyàn jọ àbí. Bẹ́ẹ̀ni. Kò sí wàhálà ẹ ṣe mo dúpẹ́ mo ti gbọ́ yín máa gbìyànjú tó agbára mi bá ká láti múnú àwọn èèyàn dùn mo ṣe náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa tún gbìyànjú ẹ̀ láti máa ṣe dáadáa sí i ẹ ṣe íńtánà bólẹ̀ ti rí sùtánà bólẹ̀ ti rí sùtánà ó dáhùn ìjọ òun ló di báyìí ibo ló ti rí sùtánà tó wọ̀ àwọn tó jẹ́ kìrìsìtẹ́nì gangan tó jẹ́ sọ̀ bẹ́ẹ̀ gangan á mọ̀ wọn tí wọ́n ń wọ sùtánà tí wọ́n fi ń jíṣẹ́ ó dẹ̀ tún lè wọ súùtù ìgbà tó bá wù. Aaron! Yes, sir. Bọ́lá ti rí sùtánà. Ẹ̀yin méjèèjì wá jíṣẹ́. Ṣé bẹ́ẹ̀ ti jẹ tán? Ṣé bẹ́ẹ̀ ti jẹ tán? Àlàáfíà fún yín. Àlàáfíà fẹ́ yìí náà. Ẹ máa lọ. Aaron dúró. Ẹ jẹ́ fún yín lò. No. No. Ẹ jẹ́ fún yín lò. Ẹ jẹ́ fún yín. Ẹ jẹ́ fún yín. Okay, sir. Thank you, sir. Aaron, Yes, sir. ta ló pè é? Internet. Ọlọ́run kọ́ ìtànà rẹ̀. Aláìní mo tún lá. Ẹ gbà mí. Ìtànà dé pásítọ̀. Ìrọ̀nù interpret. Ẹni mímọ́ wọlé tó yẹn. Wọ́n láti jẹun tó ń sọ nìyẹn pé Ọlọ́run máa ń gbẹnu wèrè gan sọ̀rọ̀. Gbà mí wèrè gan á ríran síyàn.
tí n bá fẹ́ lo nǹkan sọ lójú àlá ẹ̀ wọ́n ní kí n máa múnú àwọn èèyàn dùn bí pé mò ń fún wọn ní nǹkan ó náà ni mò ń ṣe ṣé bí náà ni mo bẹ̀rẹ̀ tí mo fẹ́ máa ṣe ṣé bí irú àlá tí mo kọ́ lá náà ni tí mo fi bẹ̀rẹ̀ sí ní dáná àwọn àpẹẹrẹ tá à ń rí náà ni lẹ́yìn tó fún mi lówó dẹ̀ ń tó ń jẹnu nílẹ̀ Yorùbá àpẹẹrẹ tí ò dá ni ẹni fún ẹlẹ́bùn kó dẹ̀ tó bà nǹkan jẹ́ nǹkan tó ní kó tó bàjẹ́ abẹ nílé fún yàn 100,000 ṣé kì í ṣe èèyàn gidi ni èèyàn ńlá ni àpẹẹrẹ yóò dá. Àmọ́ pẹ̀lú àlá tí mo láàyè mi ní dúró máa kọ̀ntínú náà ni tí mo láì kí máa ṣòrí tẹ́lẹ̀ mo lè yọ nǹkan mi fún yàn ìṣojú nìkan mo lè tábẹ́ bá ṣe yọ fún yàn mo lè yọ fún yàn pé gbàbẹ́ mi dání lò tó bá lò tán bá mú mo lè ṣe bẹ́ẹ̀ dẹ̀ lè try. Rájà ni ẹ sọ fáwọn ọmọ yẹn kò sì rí àṣà lọ́la máa tún dáná oúnjẹ máa dáná bẹ́ẹ̀ ni àárọ̀ ni mo fẹ́ dá o láàárọ̀ kùtùkùtù kan ti débi 9 hotels láwàndì tiẹ̀ mo mọ̀ àmọ́ lọ́ọ̀gì ní kẹ́ẹ̀pẹ́ kò débi wèrè ọmọ tí bí ẹ̀mí ìmọ̀ bí ó gbà lọ lọ́ọ̀gì ẹ̀ ṣàpè lọ́ọ̀ tẹ́ bá ti rí lọ́ọ̀gì àtẹ̀yìn ẹ̀mí èjẹ̀ máa bọ̀ ẹ̀yìn àlọ́jà tà wá òun adé mọ bóyá máa ṣe ìtókù òun àlọ́ra ìjà wá fún mi àti rice ó yé yín bẹ́tà. $20,000 yẹn tó ti ẹ̀wà lọ́rọ̀ ẹja kíká ló máa rà so wà jẹ́ kó pọ̀ wà jẹ́ kó jẹ́ bí ìlé bíi 4-5 òun la máa rà òun la máa fi sè so bó ṣe wù mí gangan nìyẹn so àwọn èèyàn á lè ṣe kí ni tí wọ́n máa fi di bí abí ọwọ́ ọ̀sán mọ́rọ̀ lẹ́yìn náà wọ́n á lè gẹ́ ní kíákíá ojú ilé ẹ̀ṣù kó tètè lọ kó tètè dé ojú gbọdọ̀ kẹrìmọ́ náà kó tó máa rọ àmà sí ewu. ó yé mi sá but èmi fẹ́ suggest wípé ká má lo ẹja kíká sá ẹ ṣe jẹ́ ká lo ẹran because irú àná sì ń ta pín oúnjẹ èèyàn kan ẹja kíká kan èèyàn kan ẹja kíká kan ni mo wò pé bóyá ká lọ fún ẹran bóyá ká bọ́ sódò sá ká bu ẹran. òótọ́ bẹ́ẹ̀ ló sọ ọ́ ká bu ẹran bóyá ká gbé tán. bẹ́ẹ̀ ni ká gbé tán àbí ká kúkú gbé ìlàjì ẹran gangan màálù tó bá tóbi màálù tó tóbi bí o ní 1.7 àbí o ní 1.5 ká là sí méjì ká gbó ní 750 ẹ̀. sọ́ọ̀lù kò ní ẹ̀ ti burú sọ́ọ̀lù kò ṣe èrè kẹ́ máa bu ẹran inú mi fẹ́ wú ẹran báyìí. tó ẹ ti ẹ lówó lọ́wọ́ ẹ lówó tó yẹn ẹ tí jẹun kánú ẹ tí ìbọra yín yó ẹ fẹ́ bọ́ gbogbo ará àdúgbò àbọ̀kan náà sọ sílẹ̀ ẹ sì tẹ́lẹ̀ níbo ni kẹ́ ti rówó ẹ jọ nítorí Ọlọ́run kí ni ìṣòro yín ẹ ṣe bẹ̀rẹ̀ láti ibì kan ẹ bẹ̀rẹ̀ láti ibì kan ẹ bẹ̀rẹ̀ díẹ̀ ẹ fẹ́ bọ́ gbogbo community ẹ tí ìbọra yín yó ẹ lówó lọ́wọ́. orí ò pé bó ṣe ní mi ti jẹun lóye kí ló ní lọ kí ni wọ́n tẹ tell me what is your what then no jẹ́ ká kọ́ gbọ́dọ̀ alẹ́ kájọ tó ta kí ni wọ́n tẹ mo mọ wọ́ọ̀tì mi kí ni wọ́ọ̀tì tiẹ̀ millions ni wọ́ọ̀tì mi kí ni wọ́ọ̀tì tiẹ̀ kọ́ńbọ̀ ni wọ́ọ̀tì kọ́ńbọ̀ tó wà lẹ́yìn náírà orí ò pé orí ẹ̀ bàjẹ́ dànù ibi kankan lèèyàn ti máa bẹ̀rẹ̀ ni mo dẹ̀ mọ̀ pé lójú ẹ̀mí ìwọ fúnra rẹ̀ mo ì máa fi màálù mo ì máa pa màálù láti fún àwọn èèyàn lóúnjẹ nínú community day one tí mo bẹ̀rẹ̀ kan láti fún mi 100k kí ni mo mọ̀ tó lè ṣẹlẹ̀ lánàá o mọ ìyàdúrà àwọn èèyàn tó kí mi kọjá lánàá tí wọ́n ní ẹkùṣẹ́ ẹkú ọ̀rọ̀ àwọn èèyàn ń du oúnjẹ jẹ kọ́ ni rìtáyà tó tó rìtáyà sí civil defence tó tó sí ẹ lábẹ́ igi ẹ̀nà tó tó sí ẹ lábẹ́ igi onírun lábẹ́ tó tó sí ẹ lábẹ́ igi òun kọ́ ló ń du ike kẹta ike mẹ́ta tó kù lánàá òun kọ́ ló ń dùn mọ́ ọ lọ́wọ́ lóòótọ́ tó sàìrí ó tún tó sí yọ síbí olóńdù oúnjẹ márùn tó kù lọ́wọ́ next time tó bá fẹ́ máa bá mi sọ tó bá fẹ́ advice mi má máa advice mi lójú èrò. I'm sorry sir. tẹ́rò bá ti pọ̀ bí kan má máa advice mi mọ́ tó ti yẹ yìí. Yes sir. èmi lè rò. àwọn ọmọ kẹrò ní ẹ bó ṣe dé inú life mi rò ní ẹ báyìí kí n máa sọ̀rọ̀ kó bá sọ fún mi pé mi ò tiẹ̀ lówó lọ́kọ́ ojú èrò gbọ́dọ̀ ká ẹ mọ́ ni mo sọ lọ kíákíá mo ti dé tán bàbá kó lọ jẹ gbọ́dọ̀ ká ẹ mọ́ kí ló ṣẹlẹ̀ ata ló máa bá mi lọ tó bá ti gbóúnjẹ èdè òmùwé ló máa bá mi lọ ata o. Oníranu òṣì oníranu ológe wíwíwo ológe burúkú ọ̀lẹ ọmọ ọ̀lẹ òṣì
wọ́n dẹ̀ bí ní bọ̀tà wọ́n bí bọ̀tà àwọn tá à ń jẹ́ bọ̀tà gan-an àwùwà báyìí wèrè. Rọ́sà kójò yìí rọná oúnjẹ yìí máa jiná tóúnjẹ yìí bá jiná èmi ni màá kọ́kọ́ jẹ ń bẹ̀. Kí ló ṣẹlẹ̀ ó kàn pariwo pípọ̀ wèrè sínú oúnjẹ fún wa kí ló ṣẹlẹ̀? Oṣẹ́jú ẹ̀ náà oúnjẹ sàárà ní máwọ̀ oṣẹ́jú ẹ̀ ṣé mo oúnjẹ ọ̀fẹ́ bíbá yìí wá ń ṣe bí King Kong. Finally! Bàbá o. Sọ́mọ́lẹ̀ tí ìlú gbàdì bẹ́ẹ̀. Ó ní fọ́ọ̀mù sí di. Ṣé ní ẹlẹ́dún bòm? Ó jẹ́ ẹran kọ́kọ́ sí. Ó ga o. Wá kò yẹ kí fún ẹ ló jẹ kankan bí o. Torí ọlẹ́yìn tó gbé báyìí kò yé mi o. Ṣé bí aṣọ tó wọ̀ wáyé sìn? Ṣé kí ló fẹ́ kó ṣẹlẹ̀? Bóyá ọkọ ló jẹ́ kó do èèmà rọ̀. Kò sí ọ̀kan kò sí tó ṣaṣọ tí mo wọ Rọ́sàn. Tó bá jẹ́ rẹ̀dìyẹ nìkan pure rẹ̀dìyẹ nìkan kọ́lọ̀ mi nìyẹn. Lára kọ́lọ̀ mi ni. But black tó fi sẹ́yìn ni like black and black no. Àkùlábò. Orí ẹ̀ ò pé o. Orí ẹ̀ o. Ṣé o dẹ̀ ní lọ́ta kí àbí kí ni gbogbo ilé ìbá yọ sí bí? Àwọn kí ló ń tẹ́ máa ń frustrate èèyàn? Ẹ máa rán ṣe ẹlẹ́ wọn akóyàn láyà sókè. Ẹ rí kójú òun ọmọ kúrò ní òjò wọn tún wá sí ìbàdí kí lè yáwọ́ sí kílẹ̀ rẹ̀ ń pariwo lẹ́nu lórí ká. Tọ́mọ̀ lè ṣe kó gbé sílẹ̀ o. Máa pe àwọn ọmọ tó máa lọ. Fáínálì máa bọ́ ọ̀lẹ́ ìṣó máa lọ. Máa lọ. Kí ni ìtumọ̀ eléyìí? Ohun tí bá ṣe kọ́ ló ṣe ládájú mo fẹ́ gbà kan ló fẹ́ gbà ní. Mo kò rí òpin. Ìṣe ládá kan náà la máa ṣe à. Ṣé ìlà lu òṣì? So bó ṣe sọ ni mo ṣe bá. Kí ni ẹ? Wọ́n ní ẹ máa dáná fún àwọn èèyàn, ẹ máa ń fún wọn lóúnjẹ lọ́fẹ̀ẹ́. Bí bàbá ṣe máa ń tọ́jú àwọn boys ládùúgbò nìyẹn. Bọ́lá Sàámú tí láìsí ẹ bá jiná owó ìwà ẹ̀ ọmọ àwọn kan bu tọ̀lọ̀ fún mi náà. Èmi máa bọ́ sí gbòòrò, máa lọ pa àwọn gáìsì mi, wọ́n máa ṣàbọ̀ wá ẹsẹ̀ girigiri nílé àjọ. Dára àwọn ọmọ tá à ń tọ́ ni. Bàbá ti ṣègbè. Dára ọmọ tí mò ń kó kiri ni. Mo ti ká ìkíní láti ọ̀sẹ̀ tó kọjá, kò fẹ́ wọ́ọ̀kì. Àmọ́ ní àná èèyàn mẹ́wàá ni mo ní kán gbóúnjẹ fún tó ti èyí ń sìn. Lóòótọ́ bẹ́ẹ̀ ni inú tiẹ̀ bí mi gan bí àwọn ọlọ́tẹ̀ tún bẹ́ẹ̀ mi kó tó di pé dèrè àwọn lẹ́mọ̀ọ́sùnà gba oúnjẹ jù lánàá bí méje náà lọ́mọ wọn lọ́wọ́ ní mẹ́wàá yẹn kó tó di pé wọ́n fáwọn èèyàn náà kan. bọ̀tẹ́ eléyìí tá à ń ṣe yìí bọ́dà ẹ bá jókòó ẹ jẹ́ bẹ́ẹ̀. Inú mi ti ẹ̀dùn láti rí. Wọ́n jẹ́ kí ìjọ gbogbo gbé síbi iná kó yọ. Inú mi dùn láti rí settings yìí. Mo dẹ̀ máa support ẹ bá mi for account number yín síbí báyìí. Ó lọ́kọ̀ ní àpò gbọ́gbọ́ ni mò ń lò àmọ́ ọ̀nà báńkì méjì báyìí. Ọba akọ mi ní káàṣì méjì. Ọba akọ mi ní sí. Bóyá kọ́ ṣe sínú àkáǹtì tèmi. Bàbá gbá sí bímọ yín lé yí gbogbo ẹ̀ máa fòjò dáná. Kẹ́ tó fẹ́ fún mi ní transfer kò lè ní káàṣì. Èmi náà ti múra yín wà. Ẹ ní káàṣì. Exactly. Sọ́tọ̀. Sherry, ẹ ṣe sùúrù. Wow! What? This is 200,000 naira. Ẹ gbà, mo fi support iṣẹ́ tẹ́ ń ṣe. Jésù. Bàbá o, bàbá o, bàbá o. Olúwa jẹ́ bàbá sí fún wa. Bàbá o, bàbá o, bàbá o. Olúwa jẹ́ bàbá sí fún wa. Ẹ ní sórí burúkú. Wọn ò ní wá yín tó. Ẹ lè mọ bínú mi ṣe dùn tó. Ẹ má máìdì pé mo pè é ní bàbá o. Mi má máìdì o. Tó bá jọ́mọ̀ òkòkò ló ṣòro fún mi bàbá ni màá. Bàbá wa. Pẹ̀lú tẹ̀ ṣe orí mi dẹ̀ wù inú mi dẹ̀ dùn gan. Ẹ fún mi ní 200,000 láti fi support kìíní. Ṣe mo dúpẹ́. Kò tọ́pẹ́. So bí mo ṣe fún yín ní owó yìí, ṣé ẹ ṣì máa continue láti máa dáná fáwọn èèyàn ni? Mo pẹ̀lú bẹ́ẹ̀ ṣe fún mi lówó yìí, mo máa dé community mi. Mo máa lọ kó àwọn èèyàn wá ó kéré jù, wọ́n á tó 50 bí. Tẹ́ ẹ bá máa wá bí lọ́la sà, ẹ máa bá tí àdìdì wọn ni wọ́n máa jókòó síbi tí wọ́n máa fún wọn lóúnjẹ. Ẹ ṣì máa fáwọn èèyàn lóúnjẹ lọ́fẹ̀ẹ́. Máa fún wọn lóúnjẹ o. Máa fún ọ sà. Ẹ ṣe sà. Ìyẹn náà dá. Orí Ọlọ́run ńlá lè ní. Lérò. Kí ló ṣẹlẹ̀?
ẹsẹ̀ mi ṣèṣì kan ni má bínú. ẹ ṣe fún mi lówó tó ń yẹ kí ló dé jẹnu kí lè lé irú àpẹẹrẹ rẹ̀. ẹ má bínú ẹ lè yọ owó tí mo fún yín kẹ́ fi rà mí kẹ́ túnú yẹn dá ẹjọ́ torí Ọlọ́run. ó ṣe jẹ́ pé láìsí kan náà ni gbogbo yín máa ń ní báyìí kí ni túmọ̀ eléyìí. ẹ jẹ́ báyìí. ṣé ẹ má bí mi tẹ̀tẹ̀ kó kan nìyẹn ẹ má kọ ẹ má wọrí ẹ má lọ. ọba community òun ṣẹlẹ̀ yìí èdè ìṣojú lásán mọ́ o ìṣojú lásán mọ́ o ní yàrá àkọ́kọ́ wá yóò máa sọ̀pọ̀tì ó fún wa lówó kó má lọ báyìí ń ṣòdà ń jẹnu eléyìí tí wọ́n rẹ̀ sẹ́yìn ó tún fún wa ní 200,000 kó ń dọ̀mọ́ lọ ó dún ń jẹnu ìṣojú lásán o ẹ jẹ́ ká pa kìíní ìtì ká mú rẹ̀ ṣe ẹ jẹ́ ká pa tí. ká mú mu ẹ ṣe wọlé sọ ká gbẹnu kó ẹ má jẹ́ kí n ráyè ronú jàre. wò bọ́dá Sàámú let this be the last time tẹ́ máa pè mí kí bá yín ṣe irú nǹkan báyìí kí bá yín lọ́ta mo tó bá ti jẹ́ lórí nǹkan tẹ́ ẹ̀ ṣe yìí alákọ̀ọ́kọ́ wọ́n ó dó jẹnu ẹlẹ́kẹ̀jì náà wọ́n ó dó jẹnu ṣé kò yẹ kẹ́ ti mọ̀ pé sáìn burúkú lélẹ̀ ẹ wọ́n bá pè mí sí ẹni. bàtà kí kókó kò sí nǹkan tẹ́lẹ̀ bọ̀ ní fẹ́ sọ fún mi bro Sam. bọ̀bọ̀ ẹ̀ ó mọ̀ dá láìsí ẹnu ni. ó sọ bẹ́ẹ̀. ó mọ̀ dànù ni dáre. finally bàbá o ò ní kú ní kékeré wọn ò ní white èmi náà wò náà pé báwo lèèyàn ṣe máa fẹ́ kọjá tó máa fi ẹsẹ̀ tó máa fi kọ́ kíní tí ń fẹ́ nítumọ̀ mi lójú mi o bọ̀bọ̀ àkọ́kọ́ ibi tó gbà kò wó fún mi kò gbábẹ̀ padà ó gbà bò mí ó fẹsẹ̀ kọ eléyìí tún kó ó lè dúró ń bí kó náwó sí mi máa dẹ́ gbà ó dẹ́ gbà bó Sam ẹ wò ẹ má jẹ́ ká lọ níwèé yẹn o nǹkan tí bọ̀dá Gani àti Yọ̀ṣíbí tó sọ lèmi máa fẹ́ ká ṣe o ẹ jẹ́ ká wò dáadáa ó dà ìwé kíní kò favour wa ẹ jẹ́ ká fílẹ̀ sá. màá sọ pé bọ́ọ̀ pé kò ṣí ẹ ṣá mo níbi tí bá ti wà ní kó máa wà ní tí máa ń ṣe ní kó máa ṣe wọ́n ò rí sísí nǹkan tí fáìlì sọ yẹn pé ó dàbí pọ́nmọ́ ọmọ dákí ní inú ní ọ̀rọ̀ dídí wọn náà wọ́n ṣe ṣe ta sọ́sọ́ nù yẹpẹ̀ wọ́n sì nù yẹpẹ̀ ha oh my God irọ́ ni o má ṣe mi o. We move. Kí ni mo sọ? 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 We move. I will continue. Oya kó láìsí ẹ jẹ kó láìsí ẹ kó lẹ̀ kó lẹ̀. Ta ló ní bag àti wípé kí ló wà nínú ẹ̀? Inú bíbí mi ò fi iṣẹ́ mi ràn ẹjọ́ fúfú mi ò bẹ̀ lọ́wọ́ ẹ̀. Inú bíbí má fi ilé mi ṣe bùgbé ẹjọ́ fùfù má fi ilé ọ̀gá mi ṣe bùgbé kí wọ́n má bàa ṣìwì wọ́n ti ń bínú má jẹun ṣì sọ. sórí ẹ yìí ni. ẹnu yín gbà má. ṣó ti yá wèrè ni. ẹnu yín gbà má. Do you know who I am? Who are you? I am Honorable Chief, a distinguished member of the State House of Assembly. I used to be. Bíbá! Màá gbà yín ní ẹ̀ṣẹ̀ lójú wọn lọ ti gate. Kí ni ìyẹn wá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí? We are 40 million naira richer. Bàbá Bímpé, kí ló ṣe lébo ló wà? Kánò ni mo wà tí mo ti ń ṣayé mi lọ́wọ́. Call me! I said call me! Ojú mi Adéjàre, ojú ọmọ ẹ Adéjàre, jọ̀ọ́ ṣàánú wa. Kí ni ìgbà tí patient bá sick lọ hospital tí wọ́n fa oxygen sí nímú tí wọ́n yọ lójijì ó máa kú ni? Ó máa padà kú ni. Kí ni nǹkan náà tó wà láàárín ìwọ àti this Fatoye guy or whatever his name is? Tí èèyàn bá ya wèrè, ẹ mú lọ ságo wèrè. Mi ò lè sá lọ fẹ́ni kankan nílẹ̀ yìí o. Ibi tó bá gbà la máa gbà ọ́. Wèrè lọ fi ń wo wèrè kò ní dá fún ẹ bó ṣe bá kọrin. Madam court. O mi nẹ. Ṣé bí bẹ́ẹ̀ mo ti ń bọ̀ yìí? Bọ̀bọ́ yẹn tún dáná sẹ̀. Ojú mi ò lè tàn mí jẹ. Bọ̀bọ́ yẹn tún dáná sẹ̀. Mo dẹ̀ dá oúnjẹ yẹn nù. Mo dẹ̀ fún 200,000 naira. Ṣé bọ́bọ́ yìí ò fẹ́ lọ́rọ̀ pọ̀ ni àbí kí ni ìṣòro ẹ̀ báyìí? I don't understand. Ó fún 200. Èmi fúnra mi gan fún 100. Jọ ṣé a máa sọ pé 300,000 naira ò tó nínú ẹkọ́nọ́mì yìí ni? Àbí kí ni gbogbo pálapàla yẹn? Bọ́bọ́ yìí fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di nuisance sí wa lọ́rùn nìyẹn o. Ó dà nísìnyí tó ti sọ pé orí òun ò pé òun stupid pé idiot lòun nuisance òun lòun kí ló kù tá a máa ṣe báyìí nísìnyí? Planké ni. Planké? Yes, kọ́ ọlọ́gbọ́n.
I need láti kọ́ bọ̀bọ̀ yẹn lọ́gbọ́n torí nínú ehoro tó wà yẹn ta fún 300,000 naira tó tún sì sọ pé kò tó ohun tó sì fẹ́ máa dáná yẹn náà tó oúnjẹ tó ń dá yẹn tí ó mọ gbọ́n tó ń daṣà. ó dàbí pé ètí ìdèbà ètí ìlébá ọgbọ́n tó ń dá ni wípé tó bá bẹ̀rẹ̀ sí ní fún àwọn èèyàn nísìnyí àwọn international communities àwọn international organizations wọ́n máa fojú pé àwọn èèyàn kan náà wà tó ń help àwọn èèyàn wọ́n á máa dárúkọ ẹ̀ lọ́tún lọ́sí pé bọ̀dá kan wà bí kan o tó máa ń help àwọn èèyàn o tó máa ń fún àwọn èèyàn lóúnjẹ o ẹ jẹ́ ká tún support ẹ̀ kó tún lè máa tún tó kó tún ga sí kó tún tóbi sí o kó lè tún reach more people o torí bó ṣe wà yẹn bó ṣe ń ṣe oúnjẹ kékeré yẹn tó bá yẹ wọn máa graduate àwọn àdìtrẹ́tì sáwà lọ́rùn o tí lè bá. ọ̀rọ̀ ló sọ yẹn o fact ni a gbọ́dọ̀ kọ́ ọ̀bọ̀n yẹn lọ́gbọ́n. a gbọ́dọ̀ kọ́ lọ́gbọ́n planking gbogbo la máa lò kọ́ lọ́gbọ́n. ó ní díẹ̀. àwọn tí wọ́n bẹ ṣiṣẹ́ kọ́. ó tiẹ̀ máa dúpẹ́ pé wọ́n ti kó granite wá mo ṣe ń retí bí truck bíi mẹ́ta báyìí nísìnyí mo fẹ́ kí gbogbo ẹ̀ wà nílẹ̀ kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́ ni. good mo fẹ́ kí gbogbo ẹ̀ wà nílẹ̀ ìjọ tí lọ́rùn yẹn náà. Bọ̀dá Sàámú oúnjẹ tèmi ń kọ mú mí síta náà mo dé tàǹsìn ló lè ṣẹ̀ wọlé àmọ́ mo rápẹ̀rẹ̀ pé ẹ̀ṣẹ̀ dáná tán ni ẹgbọ́n jẹ mi síta. with that akẹ́ni ẹ̀ wọlé. blossom bọ́dá Sàámú kan gbogbo community mẹ́wẹ̀ẹ̀wá bọ́dá Sàámú kí ló ń ṣẹlẹ̀ náà mo gbọ́ pọ́n ní ẹ̀ ń ṣe rice ẹ̀ ń pín fáwọn ará àdúgbò in fact wọ́n ní láti last week lẹ́ti bẹ̀rẹ̀ tọ́dọ̀ mi ń kọ́ bọ́dá Sàámú. ẹ̀dùn náà kí n máa ń ṣẹ̀wọ̀n ìrìnà ṣé ẹ̀ẹ̀nà ọpọlọ ni àbí kí n ṣe yín gangan ṣé ẹ̀yin kò rí bóòdù mi ẹ̀dùn náà kó bá jẹ lóòótọ́ àṣẹ ráìsì àdáná lóòótọ́ ṣé ní ẹ̀rọ ní kẹ́ẹ̀dẹ̀ rí múdù yẹn báyìí ṣé kò yẹ kẹ́ẹ̀ kọ́tù ara yín kẹ́ẹ̀ mọ ohun èṣe ẹ máa lọ́pọlọ ẹ máa lọ́pọlọ. ẹ má tẹ̀ dá lóhùn bọ́dá Gani kéèyàn sọra fàkíà sọ pé kó ní làákàyè bẹ́ẹ̀ ni because tó bá yẹ pé lè tó sọra ẹ̀ tó bá yẹ pé ó ní làákàyè ni kò ní kí nǹkan tó wà nílẹ̀ kó máa sọ̀rọ̀ bí ọ̀dẹ̀. lọ́ọ̀nì. kí ni. ṣé bá gbàlagbà ni yín irú ní ilẹ̀ máa ń sọ àwọn tó gùn lẹ́nu tó máa ń sọ pé àwọn tó gùn wọn lọ́pọlọ. bámbàm. bọ́dá Sàámú. inú ò tí ì bì mí o máa lọ. àwọn tó máa ń ká mi ní ara tán máa fi ẹ́ ṣépè fún wèrè yìí lákọ̀ọ́kọ́ ló ta ló jẹ́ kẹ́ ọkọ̀ wọlé mọ́nà kan wèrè yọ síbi yẹn ló máa ní kẹ́ ọkọ̀ ẹ̀kọ́ ní gbogbo yẹn ẹgbẹ́ kọ́kọ́ sì dànù orí yìí yí dànù. ká ṣe sùúrù ká ṣe sùúrù kí ló lè ṣẹlẹ̀ àwọn tó ń ṣe mí lóore wọ́n tún ń da oúnjẹ nù. àpẹẹrẹ yẹn ń fẹ́ rí bákan but we move I move. we move náà ni. we move. àwọn ọba community ṣe rí àǹdáná àǹbọ̀wọ̀n èèyàn ìbàjẹ́ ká wá wọ́rẹ̀ gbólẹ̀ náà kátẹ́gùn fẹ́ sí i ká bẹ̀rẹ̀ rí àṣà wa padà kó bá ti dàrọ̀ la ká kólú síta ká bẹ̀rẹ̀ rí àṣà ìyẹn mo pé kí n bẹ́ẹ̀ sọ. ẹ yóò dúró ọ̀sán pa àti gbọ́. ó wí bá. ọ̀sán àti gbọ́. àti gbọ́. àti gbọ́. mo rí ẹ. òjò yẹn gbó lẹ́lẹ́kan ló jẹ́ kílẹ̀ ṣú dẹ̀dẹ̀ tó ti láwa ẹ̀ máa lọ lé ẹ̀ máa lọ lé ṣé bẹ́ẹ̀ ti sanwó lé yín. àjẹwó. ẹ jẹ́wọ́ ẹ máa lọ lé ẹ máa lọ lé mo rí nǹkan lọ́mú ọ̀sọ́ lọ bá wọn. aláwọ̀ gbàdúrà ọjọ́ rẹ̀. ẹ tètè dé láàárọ̀ la. ó lágbára o yàtọ̀ sí wípé àlá tí mo lá ẹ̀mí orí wà nínú mi ìdẹ̀ ni yé máa ṣoore láyé mi orí á padà gbè mí ni àṣírí tọ́lọ́run lòun fẹ́ tú fún mi mo fẹ́ rí I will see it. ọba community kéde adébíláàrún òpè ká máa lọ náà ní òtún bíi àwọn aago 12 yẹn mo tún pé kọ́mọ ìwọlé kó wá wí ẹ pé a ṣe wà ń ta o yóò pé ká má tún lọ náà kéde. kí ni táìmù sọ báyìí. aago 3. ó ti tó kí n ṣe nù báyìí.
Refreshing náà nǹkan tí mo fẹ́ ṣe gangan ó ṣe bọ́ sásìkò ẹ̀ ìbáyìí. Wow, that's mean pé àkókò yẹn ti dé nìyẹn o. So kí mi lọ gbé lù, kí n gbé ṣẹ̀kẹ̀rẹ̀, kí n gbágo bẹ́ẹ̀ yẹn ká bẹ̀rẹ̀ kíní. Tó bá ti kó jáde kó bá gbé pọ́ọ̀tù jáde. Kó dẹ̀ kó epo àti gbogbo àwọn nǹkan tó bá kù ta nílẹ̀ ta lè fi ṣe oúnjẹ kó dání síta torí máa dáná alẹ́. Mo yẹ máa so oúnjẹ lálẹ́ fún àwọn èèyàn torí wọ́n rí bákan lára mi lóòótọ́. Bóyá ọ̀sán tí mò ń ṣe olóúnjẹ kí àwọn olóore tán fún mi lówó kan tó máa da oúnjẹ nù torí ó ń bà mí nínú jẹ́ mi gbọ́dọ̀ tán yìí bẹ́ẹ̀ ṣe sọ èmi náà rí torí mi ò mọ nǹkan tí ó fà tí irú ẹ̀ fi ṣẹlẹ̀ máa ń pè kí n mú alẹ́ wọ̀ kí n sọ́dà lálẹ́ bí gbogbo tó bá wà bẹ́ẹ̀ máa ti ẹ̀ lè ní that is it o ìyẹn gangan ó ní mò ń wò mẹ́ o alẹ́ ìdẹ́ ni mo máa ṣe oúnjẹ yẹn máa ṣe lálẹ́ máa ṣe ní alẹ́ yìí tó ti yé yín ò ní ẹ̀. Sàámú ní mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìlànà yóò pọ̀ gbọ́ opó ti gbà kí tí wàá fa ní oúnjẹ pé ká tún máa kábọ́ síta báyìí. Ẹ bá mi sọ bíi pé mo já mi ná mi pé mo já làjí ọmọ yín ẹ̀yà báwo ẹ bá mi sọ nígbà tí mo dẹ̀ bá yín sọ̀rọ̀ tẹ́ ẹ̀dẹ̀ gbọ́ kí ni mo fẹ́ ṣe kí ni mo fẹ́ ṣe mo dẹ̀ ni mo ti gbọ́ nígbà tí ẹ bá mi la gidi ṣé máa kọ́ mi láyé gbé mi àbí kí ni túmọ̀ gbọ́ ọ̀rọ̀ yìí ìwọ máa ra bọ́gọ́ o máa ra bọ́gọ́ tó pọ̀ kò yẹ o máa ra ẹran tí inú ẹran ló máa ra o bí o ní 3k a máa wá gé ní kéékèèké ó máa dàbí dòdò nínú ráìsì wàwá rẹ̀ ẹyin ìyẹn la máa dúpọ̀ mọ́ òun la máa ṣe kí ni òun la máa sáfù bójú èèyàn márùn péré ló jẹ oúnjẹ lálẹ́ mi ò máa Sàámú dáa má bínú ṣé ìyá ẹ wá sọ pé oúnjẹ a máa ṣe yìí mo ní suggestion yìí mo fẹ́ mú wọlé bóyá ti bọ́gọ́ àtẹran yẹn pé kọ́ra yẹn wọ́n sì fi yẹn lẹ̀ ẹ jẹ́ ká má máníjì ẹja yá ń lò tẹ́lẹ̀ ẹ jẹ́ ká jọ má máníjì rẹ̀ lọ́ba. raga ni mo jáyé adé bí oúnjẹ ìmúsànjẹ sanlẹ̀ ẹ̀yin máa jẹ́ bí ọmọ o raga ni ìgbẹ́ ọmọdé rè wájú yín o wàhálà tí ó lè máa pé o pẹ̀lú ẹ̀ ń wètè yín tó bá ti débi oúnjẹ bá ògì yìí máa rán ni ṣé àkókò oúnjẹ tó dànù náà ṣe lẹ̀ ní kán rí orí ẹ̀wà fún yín ẹni kan má jẹ́ kó kan yẹpẹ̀ ẹni ìtókù nù bẹ̀ yẹn tí ò ti jiná yẹn ẹ̀dẹ̀ mọ̀mọ́ mú dẹ̀ rí yín ẹ̀dẹ̀ lọ́mọ́ fún pẹ̀lẹ́ ìjà yẹn náà ẹ lọ́mọ́ fún ọmọ ẹ̀ tún sọ fún yín pé ráìsì yẹn lè ẹ̀dẹ̀ yìí lọ́mọ́ fún náà pa fún ẹni kúkú oró ìwọ lọ síbi tí mo ní kó lọ alẹ́ yìí ni mo fẹ́ ṣe o má pẹ́ o mo ìlówó lọ́wọ́ ẹ̀ o 35k mi wà lọ́wọ́ ẹ̀. ó tó ra àwọn ọkọ̀ tá a fẹ́ rà sí àlọ́ ra wa kò lè ṣàkáàbì fún mi ó fi ti dúró mọ́tò. Okay sir. o tẹ̀mí sọ agbọ́dọ̀ ṣe àṣírí tẹ̀mí fẹ́ tú gbọ́dọ̀ tú kódà kó jẹ́ ọjọ́ méje mo fẹ́ fi ṣe mi nídìí kẹ́nìbọ̀dì fún mi lówó mọ́ kó ṣàfẹ́ máa ṣe oúnjẹ yẹn. ok ìyẹn dábàá. ẹ máa lọ èmi mo ti fún yín sálárì yín. lóòótọ́ ò ti fún mi àmọ́ dín lápò kan. ó dín lápò kan ìgbà tẹ léètì nǹkan líléètì tẹ léètì kan ṣé mi ò sọ fún yín pé máa yọ owó ní owó yìí. 200 rẹ yọ. èlò ló yẹ kí n yọ ṣé 5 naira ní ìbá yọ ẹ díje kẹ́kẹ́ jáde jọ pọ́ọ̀tù kẹgbẹ́ jáde o tí pọ́ọ̀tù bá jọ ti kọ́ fọ́ o. mo ní nàkú ló ń ṣe mi mọ tẹ́ bá káàkiri wọ́n yọ 200 ẹ̀dẹ̀ sọkún ẹ lè ná 68 kẹ́ẹ̀kì lu ayé yín. ó ga o. kódà kó jẹ́ búrẹ́dì àtẹ̀pà bá jẹun gidi bá jẹun gidi bá jẹun gidi láyé mi o bá jẹun gidi. o ṣeun bá jẹun gidi láyé mi o bá jẹun gidi bá jẹun gidi láyé mi o bá jẹun gidi. kódà kó jẹ́ búrẹ́dì àtẹ̀pà bá jẹun. wọ́n bá tó máa ṣe mí. bùrọ̀ Sàámú oúnjẹ yìí ó ta mìíràmìírà ó dùn pa ẹ wò àmọ́ ìpàtì nínú community o ṣé rí mi fi jẹun ta mo ilé màá jẹ tó màá tún lábọ́ màá láàbọ̀ yìí. dẹ́nu oṣù lọ
kó jẹ nǹkan tó máa jẹ kó kú òbí ọ̀dẹ̀ ṣó máa pé ìyá rúkà ṣiṣẹ́ kò jáwọn lówó fùfú ṣá ṣó mọ̀. ṣé dandan ni kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ tí mo bá rí gan ó ti jẹ́wọ́ kí ni tiyín. náà mi ò jẹ́ o kò jẹ mí ìwọ tó lóòkì jẹun ń ta ṣe bóúnjẹ ẹ̀ta nìyẹn ń tà tẹ́lẹ̀ bóúnjẹ ẹ̀ta nìyẹn ń tà tẹ́lẹ̀ kó tó bá lọ bá wọn dúró ní ṣọ́ọ̀bù bí tọ́ ní ta kẹ́míìsì. ẹ̀yin ọmọ tí mo mẹ́gbẹ̀ẹ́ láìsí kò kúrò títì kódà kó jẹ́ búrẹ́dì àtẹ̀pà máa jẹun gidi láyé mi ò máa jẹun gidi. ẹ pẹ̀lẹ́ o ẹ rọra mo mọ àwọn ojú yìí. Bọ́dá Sàámú ẹ̀ mọ̀ ẹ̀ tí àwọn pípọ̀ yìí àwọn náà wá lọ́jọ́ yẹn tó fẹsẹ̀ lóúnjẹ mi kó fún ní 100,000 kó fún ní 20,000. mo sọ àwọn ló fún mi ní 100k wọ́n fi ṣe mistake fẹsẹ̀ da oúnjẹ nù àwọn ni wọ́n fún mi ní 200,000 naira. bẹ́ẹ̀ni ó kò sí o. ó sí bẹ́ẹ̀ni ó sí àbí kí ni gbogbo eléyìí náà bọ́bọ́ yìí ṣé òun lọ́rọ̀ gbọ́n ni àbí kí ni gbogbo ni problem ẹ̀. Yes, you are a nuisance. Kọ́nì mi ni mo pé kí n dáná fáwọn èèyàn. You shut up. Irú rádaràdà wo nìyẹn? Sórí ò dàrú. Àbí kí ni gbogbo pálapàla yìí? Kí ni gbogbo nonsense yìí? Orí ò pè á. Oh yes, yes. Orí mi ò pè fún pé bọ́bọ́ máa bọ̀ jẹ́ ká dó jẹ ìlú ìjà. Máa go yín down. Ọ̀gá ọmọ ẹ̀ arákùnrin ẹ̀yẹ́ ìjẹ̀jẹ̀jọ̀ kí ló ṣẹlẹ̀ gbogbo náà. Wọ́ lọ́rọ̀ gbọ́ pẹ̀lú gbogbo tricks ta play all those tricks pé kò lè rí signs kò rí àwọn nǹkan tá à ń try láti pass sí ẹ but notwithstanding gbogbo nǹkan tó sì sí ẹ náà ò rí nǹkan tá à ń try láti send sí ẹ náà. ìwọ tí wèé kí lè sọ fún mi torí ọ̀dọ́. ìwọ tí wèé bí ti báwo. Mr. Johnson mi ò like gbogbo nǹkan tẹ̀ ṣe yìí o kí ló ṣẹlẹ̀ náà erin nìkan ni mo rí bíbáyìí granite ńkọ́ ẹ má bá mi sọ gbogbo yẹn náà ó lágrímẹ̀ntì ta ní alágrímẹ̀ntì ẹ dẹ̀ sọ fún mi pé ẹ máa deliver lẹ́nu kí wàá ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kí ló kè mí pẹ̀lú pé mọ́tò takú I don't like this. má yẹ kó jù yẹn lọ má jọ nítorí Ọlọ́run failingly today kò gbọ́dọ̀ kọjá ẹ̀ ni o. all right okay ìrìn kò sí wàhálà mi ò bínú all right kò sí wàhálà. báwo ni. mo wà okay. bọ̀bọ̀ ṣé o mọ̀ pé nǹkan tó sọ fún mi ṣé o mọ̀ pé bẹ́ẹ̀ gangan ló ṣe rí. Really? ṣé o mọ̀ pé bọ̀bọ̀ yẹn idiot yẹn nǹkan tó sọ pé ó ṣe gẹ́lẹ́ gangan pé ó ń fún àwọn èèyàn lóúnjẹ bí mo ṣe bá bẹ́ẹ̀ gangan nìyẹn o. ó surprise me because mo ń wò pé níbi báyìí náà àmọ́ lẹ́yìn tí mo fún lówó wọ́n kàn fún ní 100,000 mo wá mọ̀ mo wá fi ẹsẹ̀ mo fi dá oúnjẹ yẹn nù mo fi kọ́ lọ́gbọ̀n yóò dà so o fún 100,000 àbí èmi á fún 200,000 tó bá continue máa ṣe the same thing máa dóúnjẹ yẹn nù tí ó bá wá gbọ́ a máa kọ́ lọ́gbọ̀n. that is important ìyẹn ló máa wá jẹ́ kí ìwé fúnra rẹ̀ máa bá mi mọ́nítọ̀ ẹ̀ kó máa mọ́nítọ̀ ẹ̀ fún wa ṣó ti yẹ wo máa ní láti máa wo gbogbo movement ẹ̀ gbogbo nǹkan tó ṣe because bó ṣe wà yẹn from oúnjẹ kékeré tó ń sè yẹn ó lè graduate kó bẹ̀rẹ̀ sí ní máa ṣe báàgì kan from báàgì kan ó lè máa ṣe báàgì méjì ó lè máa ṣe báàgì àwọn èèyàn á máa láìkẹ́ sí ó fẹ́ máa bá wa compete. He's an idiot. No, that must not happen. You come back, you gbọ́dọ̀ ṣẹlẹ̀. We need to stop it. Yes. We need to stop it. So gbọ́dọ̀ máa monitor ẹ̀. Okay. Ṣé o ti yẹ báyìí? Kò sí wàhálà. Tó lọ lọ́hùn. Bàbá yẹn fún ọ ní gan-an. Idiot ni bàbá yẹn. No, idiot ni bàbá yẹn. Mo wù pé màá monitor ẹ̀ tó bá jẹ́. Mi ò understand. Wípé ẹ̀mí ni ẹ̀ wípé kí n má dà lóúnjẹ fáwọn èèyàn. Wípé ẹ̀ṣẹ̀ wo làwọn èèyàn ṣẹ̀yìn ẹ̀ṣẹ̀ wo lèmi náà ṣẹ̀yìn. Àjọta ni ẹ́. Who are you? Kí ló já mọ́? Ta ni ìwọ ẹ nínú community yìí? In fact, nílùú yìí gangan mo fẹ́ mọ̀ ẹ́. I want to know. Torí mi ò mọ̀ tí tó ṣe jẹ́ pé àwọn èèyàn gidi láwùjọ, àwọn táwọn èèyàn máa ń pọ́nlé tó jẹ́ pé tó bá rí wa, wọ́n máa ń rá bàbà ni. Why? Torí nǹkan tá à ń ṣe fún wọn. Yes, ìwọ wá fẹ́ gba ipò wa. Nǹkan táwọn ṣe fáwọn èèyàn. Ó wá gádà àwọn èèyàn jọ, ó bẹ̀rẹ̀ sí ní fún ọ lóúnjẹ lọ́tùn lósì. Jọ ṣòro pé 100,000 naira ó kéré nínú society yìí ni. Ó rò pé ó ń ka lórí igi ni. Àkọ́kọ́ fún ẹ 100, àkọ́kọ́ pé okay, ẹ jẹ́ ká fún lélẹ̀ náà kó taste ẹ̀. Bóyá o máa get message wa, o get ẹ̀, àbínú. Àtúndì ká tún fún ẹ 200, ká double ẹ̀. Wípé okay, tó bá tún rí lẹ́yìn, bóyá wàá tún get message down try láti pass sí ẹ. But still, o get ẹ̀.
torí pé ò ní làákàyè tí bá ní làákàyè ni wàá ti máa mọ̀ pé owó ọ̀fẹ́ táwọn pípù yìí ń fún mi kí nìdí nǹkan táwa ń ṣe àwọn tó jẹ́ pé tá a bá fáwọn èèyàn nìkan kékeré a máa fẹ́ kọ́ ràgàbò wa níbi ṣúgà torí pé tá a fẹ́ gbà lọ́wọ́ wọn òun ni wọ́n fẹ́ máa ṣe fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́ àbí ló fẹ́ máa kó máa fi gbá iyì tó yẹ kó jẹ́ tiwa ní society wọ́n fẹ́ máa gbà bọ́bọ́ akọni káwá wọ̀ lẹ́ni o kò lè rí nǹkan tàjà láti ṣe lẹ́yìn eléyìí tá a bá tún padà àbí tá a bá tún gbọ́ tó bá ta sí wa létí wípé o ti continue this rubbish tó ń ṣe ń bì báyìí o sì ní bàbá ṣé o sì ní ìyá ṣá ó máa bẹ́tà kó ṣàlàyé fún wọn so that wọ́n lè fà ẹ́ sọ́dọ̀ wọ́n á jẹ́ kó mọ nǹkan tá à ń ṣe láti pass sí ẹ mẹ́sẹ̀gì yẹn gógógógó wọ́n á lè ṣàlàyé fún ẹ tó dàbẹ̀ ní pé ò gbọ́. ṣé tiẹ̀ là sórí ìjọ tó bá tún repeat the same thing nǹkan tá a máa ṣe fún ẹ ò ní lè délé sọ. yes bàbá be careful. ìjọ tó rà wọn náà àwọn ẹlẹ́bi orí wọn jókòó síbẹ̀ wọ́n jẹun rubbish. Ọlọ́run ní gbà fún yín. Ọlọ́run ní gbà fún yín. I am the king of the 10 communities. I am for my people. I am for my community. Láwọn débi ń pa. Ẹni bá ṣe ń dúró àìsí jẹ́ bí. Ẹni kí n bá bọ̀ wọ́n mọ́. I appreciate my people. And I will continue to do good for my people. Ṣé ti yẹ yín? Ẹ ti mọ̀ ohun tọ́lọ́run ń sọ rèé ohun tọ́lọ́run ló fẹ́ ṣẹlẹ̀ rèé èèwọ̀ wo ló wà nínú ẹ̀nà ẹ sọ fún mi. ìwọ̀nba tí mo ní ni mo ṣe fáwọn èèyàn bẹ́ẹ̀ làwọn èèyàn wà lóòótọ́ o wọ́n wà ní community wọ́n wà ní church wọ́n wà ní mosque wọ́n wà ní everywhere tó bá ń ṣe díẹ̀ fún ẹ tó ń ṣe díẹ̀ fún ẹ wọ́n fẹ́ kó máa ṣe díẹ̀ fún ẹ yẹn kó lè máa rábàbà níwájú wọn ni tó bá ti wá rí èèyàn kan tó ń ṣe é tí ò dẹ̀ ní di rábàbà inú ọmọ bí wọn inú á bí yín pa ní. ẹ wo máa ṣe oúnjẹ fún yín jálẹ̀ ọdún mi ò ti gbá fún yẹn lọ́wọ́ ẹ̀ tí mo fi sí ibi tí mo fi sí kí ló tó mú fún yẹn níbi tí mo fi sí. ó ríǹgì ni ó ríǹgì mami ló dé ń pè mí nítorí mo ṣe ní kí n gbé. àbò lórí burúkú ni ẹni àbá yéèwọ àti ìyá ẹ fẹ́ bàjẹ́ ni. ọ̀wálé ṣé ó yẹ kó tilẹ̀ tó yìí. are you okay? ṣé o sick ni ṣé torí pé mo ti ṣe díẹ̀ fún ẹ látijọ́ yìí. ó yá parí. tóbi ẹyẹ. jẹ́dọ̀. aláìkọ̀ọ̀kan àwọn ọmọ ẹdẹ bí èmi sì gbà pé ọkọ ní sọmọ Ọlọ́run sì ti ń gbọ́. mọ́mí ẹ ò ṣe dáadáa o ẹ fi ọlọ́pàá wá arrest ọkọ ọmọ yín ẹ ṣe dáa o. tí mo bá tún fi ojú mi kàn ẹ́ apá yìí ni o. wípé. èèyàn kan sì lè ṣe bẹ́ẹ̀ kó wọlé fúra gbowó fúra kó dẹ̀ lọ fúra. brother Abọ̀wálé Olúwa wà pẹ̀lú yín. mo rò kó rí yín dàrú ṣá mo rò kó rí yín ò pé. ẹ mo jì tí bá gbá yín ní etí àtẹ̀yìn àti wíṣkìrì tó wà lójú yín á fọ́ papọ̀ ni. tí n bá súnmọ́ nǹkan mi ò ṣe o. kò ní dáa fún yín. yé kò ní dáa fún wọn náà. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. oṣù bá tán mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. oṣù bá parí mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. SAAMU ALAJO. máa gbó owó mi. wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. máa gbó owó mi bó pẹ́. má yára wájú tibí fún wọn lówó wọn. máa gbó owó mi bó pẹ́. jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. máa gbó SAAMU ṣíkà àdéhùn fún mi lówó mi. olóòótọ́ lọ́mọ ẹ̀ sí SAAMU fún wọn lówó wọn. wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o.
àjẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́ nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi má jẹ́ kó sún wọn fún wọn lówó.